bá mi gẹ́ẹ̀tì àìdán, bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù alámọ̀, bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù tí ò lámọ̀, ẹ̀rù àwọ̀nká tí ò lámọ̀ àti èyí tó lámọ̀ àti àìdán ó di mẹ́ta. Bá mi gẹ́ẹ̀tì káfúrà, bá mi gẹ́ẹ̀tì ọ̀pẹ òyìnbó pupa, pẹnápù pupa, pẹnápù pupa, bá mi gẹ́ẹ̀tì ewé àsùnrùn òyìnbó, bá mi gẹ́ẹ̀tì ewé aloe vera. Tó bá ti wá gé gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àti pẹnápù kókó sínú kòkó bẹ́ẹ̀, wá bá mi kó ewé àjọbàlẹ̀ tútù lé lórí, wá bu omi sí kó bá mi sè é lágbo, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò yìí délẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ́ tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ nídìí nọ́mbà wa, ẹ pè wá direct àbí kẹ́ pè wá lórí WhatsApp. Nọ́mbà wa wà lórí WhatsApp lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos, Ẹ̀pẹ́ Expressway. Bẹ́ẹ̀ni, èyíkéyìí nínú ìpèníjà tó bá wò kó dojú kẹ̀dá both natural and spiritual. Mo ní wọ́n ń pe kinní kan fáwọn obìnrin, àwọn ìyàwó àwọn àtiwá tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ẹlòmíì ti ń wá ọmọ láti bí 20 years. Tó ń bá lẹ́dà ni yóò treat ẹ̀dà, tó ń bá ní fibroid ni yóò treat fibroid. Àmọ́ bó ṣe ń pàkan nìkan rú débi pé wá treat ara ẹ̀, débi pé ó lọ sí hospital gan, wọ́n ní kò sí nǹkan kan tó ṣe, wọ́n ló ti wà òkè láti lóyún. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò lóyún náà. Ọ̀nà méjì ni, ó lè lọ́wọ́ ayé inú, àmọ́ gbà míì kò lọ́wọ́ ayé inú. Àwọn àìsàn kan wà kò jọ àìsàn, kò jọ nǹkan kan, ṣùgbọ́n tó yìnbá fẹ́ rútu ẹ̀, wọ́n á rútu ẹ̀ under infection tó wà nínú ara obìnrin tó jẹ́ pé ó lè paná lára ọmọdébìnrin tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ títí àgbàlagbà obìnrin ò dẹ̀ ní tí ìpaná lẹ́fìrí ìyá 50 tó ń bímọ tẹ́ẹ̀dẹ̀ rọ́mọ 23 tá lòun ò bímọ tádẹ̀ wà òkè. Kíní yẹn ló ti ń ṣá lára obìnrin, ló fi wá jẹ́ pé egbòogi tí mo fẹ́ kọ́ èyí tí mo kọ́ èyí òun máa pa láró, ló fi nídìí full package wa. Full package ló nídìí. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn, má wo tó wó níná, wo àwọn owó tó ti ná kéékèèké ọjọ́ ẹ̀dà, ọjọ́ gbá, ọjọ́ àwo, ó ti lé ní millions. So tó wá fẹ́ lọ fún full package, tá bá wá ní pé tá oye 1000 báyìí ni kò lọ mú wá, má rò bẹ́ẹ̀. Èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Bẹ́ẹ̀ ni full package tó máa ṣiṣẹ́ fún pé both natural and spiritual, ó lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú, wàá conceive ní ṣá bí sí ní láì tààlà pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, full package ni kó wá lọ fún. But irú àgbo tí mo kọ́ wa láàárọ̀ yìí ń sìn, ó wà effective, kò síbi tó fẹ́ rútu ẹ̀ sí, ṣùgbọ́n a kọ́ síbẹ̀ pé láti lóyún ní kíákíá, torí pé kí ni nǹkan tá a kójọ yìí tá a ṣàlàyé yìí, àìsàn yẹn kò kí ń show medically, kò dẹ̀ ní jẹ́ kóbìnrin lóyún. Òun lògùn tí mo kọ yín yẹn láti lóyún ní kíákíá fún obìnrin. So ọkùnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin ẹ̀ ó ti paná, kò lè ṣiṣẹ́ déédéé mọ́, àbí ẹ̀dá nǹkan ọmọkùnrin ẹ̀ ó shrink, ó ti kéré, torí pé ẹ̀jẹ̀ ò flow lára àwọn iṣan ẹ̀, ìdákọ́lẹ̀ aróbòsá aróbòkú, ó nídìí nǹkan ajíra. Wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀, nǹkan ara ẹmọ, nǹkan ìmárale, weak erection, quick ejaculation, low sperm counts, gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ both natural and spiritual, lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú, àbá ìsàn ọlọ́jọ́ pípẹ́. Ẹ contact wa bí cancer, diabetics, asthma, oríṣiríṣi àwọn àìsàn, stroke. Ẹ contact wa abẹ́ni tó ní ìpèníjà lórí oríṣiríṣi nǹkan tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, àbí tó pé ó forí kókó alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó mú ìjákulẹ̀, ó máa mú bó wá ń lo ìbò bí aláìsí, ó ń bẹ lọ́rùn ìwé ìgbélu, gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó máa ń fa ìjákulẹ̀ fún yàn. Ètò àwẹ̀ wà lọ́dọ̀ wa láti kojú ẹ̀ fún yín. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn àlálẹ́ powder wà, yàtọ̀ sáwọn product wà yìí. Àwọn package wà tó jẹ́ àlálẹ́ powder tó jẹ́ terminator tó máa create solid barrier between you and evil world. Tí monitoring spirit ò ní rí ẹ mọ́ tí wọ́n máa rógun ẹ lò tí nǹkan máa lọ déédéé. Àwọn òní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín o, àdẹ̀ ní sick refugee fún yín láti evil world. So share fídíò yìí fún gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Àgbo yìí ni kó lọ ṣe, wàá mú àgbo yìí ní kó tó ṣe period, wàá mú tó bá ń ṣe period lọ́wọ́, tó bá tún wá parí period wàá mú àgbo yìí di ọjọ́ kẹta, ọjọ́ kẹta tó parí period ló máa tá àwọ̀ àgbo ìdúró, ò ní mú mọ́. Bí sí ni láì wá finú ṣoyún wá fẹ́yìn gbọ́mọkàn. Kí nìkan náà ta ni kò wá pineapple pupa, red pineapple, bá mi gẹ́ẹ̀tì àìdán, bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù èyí tí ò lámọ́ àti èyí tó lámọ́, káfúrà, àsùnwọ̀n ewé àsùnwọ̀n òyìnbó pẹ̀lú kó gé gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ sínú pọ́ọ̀tù
kó wá bá mi kó ewé àjọbà lé lórí kó ṣe pẹ̀lú omi àti aloe vera kó máa mú kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ mú ní bẹ̀rẹ̀ píríọ̀dù mú ní parí ní during period tó bá ní píríọ̀dù lọ́wọ́ tó bá wà parí píríọ̀dù mú di ọjọ́ kẹta tí wàá fi dá píríọ̀dù dúró tó bá ti tẹ ọjọ́ kẹta tó parí píríọ̀dù ni wàá dáwọ́ àgbo yẹn dúró ò ní mú mọ́ àti ìwà òkè. ètò tó dára ni ètò tó ń fi treat condition tí a lè pè ní ọ̀nà fún infertility problem tí ò fojú hàn téèyàn ò lè mọ̀ pé nǹkan tó fà á lélẹ̀ ètò yìí ni nǹkan tó máa ṣiṣẹ́ fún àìsàn tí ò fojú hàn tó ń fa infertility problem. You know, you will get to a stage tí wọ́n á sọ fún ẹ pé it's unknown.